àwọn ìràwọ̀ kan wà tó já sí pé wọn ò gbọ́dọ̀ ní ìbáṣepọ̀ láàrin ara wọn gẹ́gẹ́ bí lọ́kọláya. Wọn ò gbọ́dọ̀ dá nǹkan kan pọ̀ gẹ́gẹ́ bí lọ́kọláya. Ṣùgbọ́n tí ọkọ àti ìyàwó bá wá ṣèwádìí kó tó di pé wọ́n fẹ́ra wọn sínú ilé, tó wá já sí pé lẹ́yìn ìgbéyàwó inú ilé bẹ̀rẹ̀ sí ní dàrú, lẹ́yìn ìgbéyàwó èdè àìyedè bẹ̀rẹ̀ sí ní wáyé, lẹ́yìn ìgbéyàwó nǹkan ò lọ déédéé mọ́. Tí wọ́n bá wá lọ ṣèwádìí tán bá wá rí i pé ìràwọ̀ àwọn méjèèjì ò bára wọn mu ni, tàbí ìràwọ̀ wọn bára wọn mu ṣùgbọ́n kádàrá ìyẹn àkọsẹ̀jáyé wọn ò wá bára wọn mu. Torí ìgbà míì wà ìràwọ̀ àwọn méjèèjì lè bára wọn mu kí kádàrá àwọn mọ́ bára wọn mu. Tó bá wá rí bẹ́ẹ̀, ṣé ká wá sọ pé kí wọ́n tú ìgbéyàwó yìí ká ni àbí kí lọ́nà àbáyọ? Gbogbo ẹ̀ ẹ wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan. Ẹ gbọ́ làbárè lórí ìkànnì yìí lọ́jọ́ tèní. Orúkọ mi ò tí yí padà, èmi ọmọ oníjà kò mà náà iná rẹ̀ lórí ètò Muhammadu Akóredé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA. Ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò lórí ìkànnì tá a wà yìí. Bóyá ẹ bá fẹ́ mọ̀ nípa àkọsẹ̀jáyé yín, àbẹ́ fẹ́ mọ̀ nípa àràwọ̀ yín, àbẹ́ láwọn àlá kan tí kò yé yín tẹ́ fẹ́ mọ̀ nípa rẹ̀, àbí ìrànlọ́wọ́ náà lẹ fẹ́ ṣe fún wa lórí ìkànnì yìí, ẹ bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà mi, ìyẹn lórí WhatsApp. Ọ̀rọ̀ ní kẹ́ sọ, ẹ mọ́ pè mí. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí tí mi ò bá gbé ìpè yín kó mọ́ dàbí ìgbéraga, torí ohun tá a máa ń sọ ní pé ẹ mọ́ pè wá. Ọ̀rọ̀ ní kẹ́ sọ fún wa lórí WhatsApp, ìyẹn lórí nọ́mbà yìí tẹ́ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English. Ẹ tẹ +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. Mo sọ tẹ́lẹ̀, mo ní nígbà míì ìràwọ̀ ọkọ àti ìyàwó lè papọ̀ kí kádàrá ìyẹn àkọsẹ̀jáyé wọn kó mọ́ papọ̀. Tí wọn ò bá wá ṣèwádìí, tí wọ́n bá fẹ́ra wọn sínú ilé, tí ilé wá bẹ̀rẹ̀ sí ní dàrú, ṣé ká sọ pé kí wọ́n tú ìgbéyàwó ká ni àbí kí lọ́nà àbáyọ? Ibi tá à ń lọ gangan rèé, ẹ mọ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì tá a wà yìí. Àní gbogbo ẹ̀yin tó ṣe ń pé ìgbéyàwó yín ti ń forí ṣánpọ́n, gbogbo ẹ̀yin tó ṣe ń pé kò sí adùn nínú ìgbéyàwó yín, gbogbo ẹ̀yin tó ṣe ń pé kò sí ìlọsíwájú nínú ìgbéyàwó yín, gbogbo ẹ̀yin tó ṣe ń pé lẹ́yìn ìgbéyàwó yín nǹkan bẹ̀rẹ̀ sí ní dàrú. Tẹ́ wá ṣèwádìí tí wọ́n sọ pé ìràwọ̀ yín ò bára wọn mu. Ìpínyà kọ́ lọ́kàn, kì í ṣe ń pé kẹ́ ẹ fira yín sílẹ̀. Ọ̀nà àbáyọ rèé tẹ́ lè gbé ìgbà tí nǹkan yóò fi mọ́ lọ déédéé fún yín. Ẹ wá jẹ́ kí n mú àpẹẹrẹ kan wá. Àpẹẹrẹ tí mo fẹ́ mú wá yìí, òun ni ó jẹ́ atọ́nà ohun tá a fẹ́ sọ lórí ètò yìí. Àpẹẹrẹ yìí ni ó jẹ́ atọ́nà gbogbo ẹ̀yin tẹ́ sì wà létí ìgbọ́. Ní àpẹẹrẹ, ẹni tí ń lo ìràwọ̀ omi àgbàrá àti ẹni tí ń lo ìràwọ̀ ọ̀nà tó ń gbóná rìrìrì, àwọn méjèèjì fẹ́ra wọn. Tẹ́yìn náà bá wá wò, ẹ rí i pé ìràwọ̀ méjèèjì yìí wọn ò gbọ́dọ̀ ní ìbáṣepọ̀ láyé wọn. Ìràwọ̀ omi àgbàrá àti ìràwọ̀ iná tó ń gbóná rìrìrì, kò sí ìrẹ́pọ̀ láàrin ìràwọ̀ méjèèjì yìí. Ṣùgbọ́n tí àwọn méjèèjì bá wá fẹ́ra wọn, ká ní pé ìyàwó ń lo ìràwọ̀ omi àgbàrá, ọkọ wa ń lo ìràwọ̀ iná tó ń gbóná rìrìrì, kò sí àní-àní, kò ní sí ìgbádùn nínú ìgbéyàwó yín, kò sí àní-àní, kò ní sí ìrẹ́pọ̀ tó dánmọ́ràn nínú ìgbéyàwó wọn, kò sì ní sí ìlọsíwájú nínú ìgbéyàwó wọn. Àyàfi kí wọ́n gba àwọn ọ̀nà méjì tí mo fẹ́ là sílẹ̀ yìí, kí wọ́n lè rí ìrẹ́pọ̀ tó dánmọ́ràn, kí wọ́n lè rí ìgbádùn, kí wọ́n lè rí ìlọsíwájú nínú ìgbéyàwó wọn. Kí ni àwọn ìlànà méjì ọ̀hún? Ẹ jẹ́ n dókè lọ́hùn, amójú ẹ̀rọ mi ṣẹ́wọ́ sí mi. Mo ń padà bọ̀ sórí ètò. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì tá a wà yìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ àti àpẹẹrẹ tí mo mú wá fún yín wípé bí oníràwọ̀ omi àgbàrá tó bá fẹ́ oníràwọ̀ iná tó ń gbóná rìrìrì, ọ̀nà méjì ni wọ́n lè gbà tí nǹkan ó fi mọ́ lọ déédéé fún wọn nínú ìgbéyàwó wọn. Ọ̀nà àkọ́kọ́ ni pé ẹni tí ń lo ìràwọ̀ omi àgbàrá yìí kó gbìyànjú láti gba ẹni tó ní ìràwọ̀ erùpẹ̀ funfun àbí ìràwọ̀ erùpẹ̀ eruku kó gbà á láàyè nínú ilé wọn. Ó dà yín pé kò yé yín dáadáa. Bóyá ìyàwó ní ń lo ìràwọ̀ omi àgbàrá, ìyàwó yìí gbọ́dọ̀ gbìyànjú láti wá ẹni tó ní ìràwọ̀ erùpẹ̀ funfun
àbí ìràwọ̀ erùpẹ̀ eruku láti mọ bá wọn gbénú ilé, bóyá kó gbà á lọ́mọ ọ̀dọ̀ kó mọ bá a ṣiṣẹ́ inú ilé, tàbí kó gbà á lọ́mọ ọ̀dọ̀ kó mọ lọ bá a ta nǹkan lọ́jà. Kódà gan tó bá ṣeé ṣe ó lè gba ọkọ rẹ̀ láyè kó fẹ́ obìnrin míì tó jẹ́ oníràwọ̀ erùpẹ̀ funfun tàbí oníràwọ̀ erùpẹ̀ eruku kí wọ́n mọ jọ gbénú ilé kan náà. Ìràwọ̀ ẹni yìí tí wọ́n gbà sínú ilé wọn, òun ni ó mọ fa oríire sínú ìgbéyàwó wọn. Ìràwọ̀ ẹni yìí ni ó mọ fa ìlọsíwájú sínú ìgbéyàwó wọn. Lẹ́yìn wá àgbà náà kí wọ́n mọ ṣe sàárà tó bá ìràwọ̀ wọn mu ní gbogbo ìgbà àti lóòrèkóòrè. Tí wọ́n bá ti ń gbé ìgbésẹ̀ yìí, ìràwọ̀ wọn tí ò papọ̀ tẹ́lẹ̀ tí wọ́n fi fẹ́ra wọn, ìràwọ̀ ọ̀hún oore yóò bẹ̀rẹ̀ sí ní wọnú rẹ̀. Ẹ̀rí inú ilé míì lónìí tó ṣe ń pè nínú ilé yìí, ọmọ ọ̀dọ̀ tó wà ń bẹ̀ òun ní ń kó oore ràn wọ́n. Ṣùgbọ́n ìjọ́ tí wọ́n bá ti lé ọmọ ọ̀dọ̀ yìí jáde kúrò nínú ilé wọn, ìjọ́ náà ni wàhálà ti bẹ̀rẹ̀ nínú ilé wọn. Èyí ni ìlànà àkọ́kọ́ tẹ́ ẹ lè gbé tí ìlọsíwájú yóò fi wà nínú ìgbéyàwó yín. Wọ́n ní tẹ́ ẹ bá wá lè gbé ìgbésẹ̀ eléyìí, ìlànà míì náà wà tẹ́ ẹ lè gbé gbà. Ìyẹn àwọn ẹni tí ń lo ìràwọ̀ omi àgbàrá àti ẹni tí ń lo ìràwọ̀ iná tó ń gbóná rere ni o. Ọ̀nà míì wà tẹ́ ẹ tún lè gbé gbà. Kí lọ́nà ọ̀hún? Mo ń padà bọ̀ sórí ètò. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì tá a wà yìí. Ìlànà kejì tí oníràwọ̀ omi àgbàrá àti oníràwọ̀ iná tó ń gbóná rere tí wọ́n bá lọ ṣe mistake fífẹ́ra wọn. Ìlànà kejì tí wọ́n lè gbà tí ìgbéyàwó wọn yóò fi mọ nílọsíwájú tí ayọ̀ yóò fi wà nínú ìgbéyàwó wọn ni pé kí wọ́n mọ gbé ìlú ọ̀tọ̀ọ̀tọ̀. Bóyá kí ọkọ mọ gbé Kotonu, kí ìyàwó mọ gbájàṣẹ́, àbí kí ìyàwó mọ gbé Kotonu, kí ọkọ mọ gbé Lomé, àbí kí n sọ yín pé ìyàwó ń gbé Nàìjíríà, ọkọ ń gbé orílẹ̀-èdè France ní Paris lọ́hùn-ún. Mo fi dédé àkókò yìí mo fi kí gbogbo ẹ̀yin fans mi tẹ́ wà ní Paris lọ́hùn-ún. Ìyá mi ọmọ Láìbàdé Màláòkè, ìyá mi Ajá Bẹ̀kẹ́ Àfọlábí Babayàtọ̀, mo kí yín àpò òbójú ọjọ́ ṣìrí ń bẹ̀. Ẹ bá ń kí ya mẹ́dà láti Amẹ́ríkà lọ́hùn-ún. Mo kí gbogbo ẹ̀yin náà tẹ́ wà ní Amẹ́ríkà lọ́hùn-ún. Mo kí yín níbẹ̀ o. Ẹ̀yin ti London mo kí yín o. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní Berlin ní Germany lọ́hùn-ún mo kí yín o. Ẹ̀yin ti Ìtàló mo kí yín níbẹ̀ àpò òbójú ọjọ́ ṣìrí. Ohun tó lè fa ìlọsíwájú sínú ìgbéyàwó wọn òun ni pé kí ọkọ mọ gbé ìlú kan, kí ìyàwó mọ gbé ìlú kejì. Kì wá ṣe ń pé kí wọ́n mọ lo àìmọye ọdún kí wọ́n tó mọ ríra wọn o, torí pé wọ́n ní tá a bá ń sunkún àmọ́ ń ríran. Ẹ má ṣì mí gbọ́ o, àwọn ẹni tí wọ́n ń lo ìràwọ̀ iná tó ń gbóná rere àti ẹni tí ń lo ìràwọ̀ omi àgbàrá títí wọ́n ní mo fi ṣàpèjúwe lórí ìkànnì yìí lọ́jọ́ tèní. Ẹ̀yin tẹ́ ń bá ń lo ìràwọ̀ míì náà, ẹ má lọ tẹ̀lé ìlànà tàwọn eléyìí o. Ẹ rí pé kò jọra wọn. Ìṣe ni kó o pè mí wípé ìràwọ̀ báyìí ni mò ń lò, ìràwọ̀ báyìí ni ìyàwó mi ń lò. Kódà bó o bá mọ ìràwọ̀ tó ń lò, ìwọ sáà ti pè mí. Bó o bá ti pè mí, àwọn ìlànà tá a máa ń gbà fi wo ìràwọ̀ yìí á sọ fún ẹ, ló fi mọ̀ bóyá ìràwọ̀ yín bára wọn mu àbí kò bára wọn mu. Tí ò bá wá bára wọn mu náà ni àtúnṣe lá sọ fún yín. Ọ̀nà tẹ́ gbà tí ìlọsíwájú ó fi mọ wáyé nínú ìgbéyàwó yín, òun làwa ó sọ fún yín. Tẹ́ ẹ bá sì tẹ̀lé rẹ̀, ó dá mi lójú yín pé ẹ̀yin gan ẹ gbádùn ìgbéyàwó yín. Ẹ wò ó, ìṣe ló yẹ ká ṣàwárí ara wa kó tó di pé a kàn sí agbami ìfẹ́. Torí ọ̀rọ̀ ọ̀fẹ́ láyé yìí kò ṣeé dọ́gbọ́n sí. Tó o bá dọ́gbọ́n sọ̀rọ̀ ọ̀fẹ́, àfàìmọ̀ kó o mọ́ kábàámọ̀ lẹ́yìn rẹ̀. Ṣàwárí ara rẹ, má sáré wọnú ọkọ̀ ọ̀fẹ́ lójijì. Torí pé kíni tó o bá bẹ́ wọnú ọkọ̀ ọ̀fẹ́, tí ọkọ̀ ọ̀fẹ́ bá gbé ẹ dórí agbami ìfẹ́, ó ṣeéṣe kí wọ́n já ẹ kulẹ̀ sínú agbami ìfẹ́. Tí wọ́n bá sì já ẹ kulẹ̀ sínú agbami ìfẹ́ láì modò wẹ̀, àfàìmọ̀ kó o mọ́ bódò fẹ́ lọ. Àní bódò fẹ́ lọ lágbára Elédùà. Gbogbo àwa tí ìgbéyàwó wa ń mì tìtìtì, rùgbìrìgbì tí ń mì lókè yìí, ó bá mi Elédùà kò ní jẹ́ ó jábọ́ mọ́ yín lórí. Ẹ bá ń ṣàmì. Bóyá ẹ bá fẹ́ mọ̀ nípa àwọn nǹkan tá a sọ kalẹ̀ yìí, ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp. Ọ̀rọ̀ ní kẹ́ ẹ sọ, ẹ mọ́ pè mí. Ìyẹn lórí nọ́mbà mi tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51. Fáǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. Kẹ́ ẹ tún mọ̀ bá a pín kiri fún àwọn èèyàn yìí kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Ẹ ṣeun púpọ̀. Ẹ
àgbè mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yẹ àlùkò mi ṣetán rèlú ìkòsùn lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn mímọ fẹlẹ ìṣèlọ lọ́jọ́ tèní mi ò ní lọ̀lọ̀ ẹja tó lọ tí ò désàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ̀ kọ̀ǹkọ̀ tó lọ tí ò désàlẹ̀ odò èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà o ẹni tó bá ní mọ́bọ̀ òun ní débà o Muhammadu Akówódé Bákórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA Sẹ́ríkì ọlọ́pọlọ nàmbọ̀ ọ̀nà máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ mo ń dágbére lórí ètò kì í ṣe tekú kì í ṣe tààrùn ìpàdé mi àti ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò títí ìgbà tá a tún mọ pàdé mi ò fi ń sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́ ó dàbọ̀.